A kí wa pé a kú dédé àkókò yìí níbi yòówù tẹ́ láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa àrólé bàbá 1010 TV2 náà la wà. Ibi tá a wà yìí ò ní bí nǹkan ṣe lọ ní ilé ẹjọ́ ní òwúrọ̀ ìní láàrin ajìjàǹgbara aṣíwájú ikọ̀ tí wọ́n pè fún ìdásílẹ̀ Biafra ìyún IPOB tí orúkọ rẹ̀ ń jẹ́ Nnamdi Kanu olèwò lójú móhùnmáwòrán yìí. Ilé ẹjọ́ náà la wà báyìí níbi tí wọ́n ti gbé wá sílé ẹjọ́ láti wá jẹ́jọ́ pẹ̀lú ìjọba àpapọ̀ náà. Oríṣiríṣi ọ̀rọ̀ ni Nnamdi Kanu sọ nínú àwọn fọ́nrán tẹ̀ tí ń wò wá yìí. Nínú ẹ̀ ló ti sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jẹ́ ikọ̀ IPOB èyí tí wọ́n ṣe ìkọlù sí àwọn sójà níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí wọ́n ṣe ẹ̀mí wọn tí wọ́n dá légbodò. Akọni ọkùnrin Nnamdi Kanu náà ṣe ní àlàyé wípé nǹkan tó burúkú jù ni, bákan náà ló sì ṣe àṣì pé ìpè sí òmìnira ó ní àwọn ń pè, kì í ṣe kí àwọn máa ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn sílẹ̀. Ó tẹ̀síwájú náà àlàyé rẹ̀ wípé ìtẹ̀jẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ yìí níṣe ni ó jẹ́ pé àwọn ara wọn náà ni àwọn tó ń dojú ìjà kọ ara wọn, léyìí tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ rárá. Ó ní ọmọ ilẹ̀ Ìgbò ó ní àwọn sójà tí àwọn ikọ̀ IPOB náà tí wọ́n ṣe ìkọlù sí náà ń bẹ. Ó ní bákan náà ló já sí wípé ìtàwọn ń pè fún òní oyin kò yẹ kó mú ìpalára àbí ìtàjẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni lọ́wọ́, pẹ̀lú bó ti já sí pé ìjọba àpapọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọn ò fẹ́ kí ìdásílẹ̀ náà wáyé. Ó ní òun rọ gbogbo àwọn ọmọ ìyá òun ní ilẹ̀ ńlá náà pé kí wọ́n dákúndábọ̀ kí wọ́n so ara wọn lóṣùṣù ọwọ̀, kí wọ́n fi ìgbàanú kan ṣoṣo báyìí kan fi sọ̀já láti wa ọkọ̀ ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra náà dé èbúté ògo. Bákan náà ló tẹ̀síwájú náà àlàyé wípé ẹ̀sùn tí ìjọba fi kún un ló yàtọ̀ gédéǹgbé sí ohun tí òun ṣe ní ìṣe o. Pẹ̀lú bí ìdọ́gba ṣe sọ wípé ń domi àlàáfíà ìlú rú tí wọ́n sì tún pè ní agbésùmọ̀mí, ó ní bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n òmìnira làwọn ń pè fún lọ́dọ̀ ìjọba àpapọ̀, báwọn kì í ṣe màdàrú àbí agbésùmọ̀mí kankan. Nnamdi Kanu náà lẹ́rí yìí níbi tó ti bá àwọn ọ̀gọ̀rọ̀ oníròyìn sọ̀rọ̀ papọ̀ lórí bí nǹkan ṣe ń lọ nílé ẹjọ́. Ẹ̀wọ̀n náà lẹ́ ń wò yìí. Á tún máa ṣe àmúwá àti àmútẹ̀lé lórí bí nǹkan bá ti ń lọ nípa ikọ̀ Biafra, gẹ́gẹ́ bá ṣe mú ìròyìn ẹ̀ wá lówùúrọ̀ yìí wípé àwọn babaláwo tí wọ́n ń ṣe ògùn fún àwọn ikọ̀ IPOB ọ̀hún ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí tí wọ́n sì ti wà ní àkóló àwọn agbófinró náà. Tẹ́ ẹ bá gbàgbé, àṣẹ lálàyé lówùúrọ̀ yìí wípé àwọn babaláwo àti àwọn mẹ́ta kan ó ní wọ́n jọ fi páńpẹ́ òfin mú papọ̀, tí wọ́n sì ṣe lálàyé pé babaláwo náà ni wọ́n máa ń lo ojúbọ rẹ̀ láti fi ṣe ìpàdé àti láti fi rúbọ ṣe ètùtù oríṣiríṣi ọ̀tọ̀ nírọ̀rùn, níbi tí wọ́n ní lákòókò tí wọ́n ń gbèrò láti tún ti lọ ṣe ìkọlù sí àwọn agbófinró àti àwọn ẹ̀ṣọ́ aláàbò kọ̀ọ̀kan pẹ̀lú àwọn aráàlú tí wọ́n jẹ́ aláìṣẹ̀, ó ní wọ́n ta àwọn lólobó tí àwọn sì fi lọ ṣe ìkọlù sí wọn tí ọwọ́ fi bà wọ́n báyìí. Gbogbo yìí náà ni Nnamdi Kanu ṣe ní àlàyé wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, wípé àlàáfíà ló tọ́, òun ló sì yẹ kí àwọn gbà láàyè láàrin àwọn, pé kì í ṣe ìtẹ̀jẹ̀ ara ẹni sílẹ̀ èyí tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n ń ṣe. Ó ní gbogbo ọmọ ikọ̀ tó pè fún ìdásílẹ̀ Biafra náà tó bá ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ènìyàn ẹgbẹ́ rẹ̀, kì í ṣe ara wọn, wọ́n kàn sá sábẹ́ àsíá orúkọ Biafra ni,
pẹ̀lú bó ṣe ní ìpè sí àlàáfíà àti òmìnira. Àlàáfíà òun ni àwọn ń pè fún. A yóò tún máa mú ìròyìn míì wá fún wa lórí bí ó bá tún ṣe ń lọ lórí ìrànràn nípa ikọ̀ ìdásílẹ̀ Biafra àti Yorùbá Nation àti oríṣiríṣi ọ̀rọ̀ nípa òṣèlú ni o, ètò ọrọ̀ ajé àbí onírànran abala yòówù nípa ìròyìn lórí ìkànnì yìí. Ẹ ṣé, ẹ kú àdúrótì. Insecurity, you are the only person that can address it. From my own assessment, I may be wrong. I'm telling you. That's the only person. Every other thing has failed. I don't say. So, It requires your force of character. But I told them, yeah, you've done that so many times. There will be no insecurity when I'm out of this place. Then they know that. Yeah. No insecurity whatsoever. I condemn any manner of killing. The soldiers. Every manner of killing I condemn in its entirety. I want people to understand that. Because IPOB was founded on a non-violent principle. And we maintain that up until this very day. And everything, of course. And some of these soldiers, we are told, are also our people. Is that correct? Yes. And the family is now in mourning. Yes. There's a suspicion of false flag. All the making of young widows is condemned in its entirety. I don't want it. I don't want anybody to die. Yes. We are fighting for freedom. Then how can we fight for death at the same time? It's not possible. We want people to be free. That's what we're fighting for. Nothing more. We've suffered a lot in Africa. I don't know if you know that. Africans have suffered from slavery in Arabia to slavery in Europe to slavery in America. So I think we should focus our time and devote it towards making sure that this continent stands up to what God promised it is going to be. And that's what we're doing, what we are doing. Not the truncated version, but the whole thing. It's very important that you cover everything.